ọ̀rọ̀ yìí àbí míì lórí a máa jẹ́ alága fún gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti wá fẹ́ bọ́rọ̀ míì yọ báyìí o látàrí ìgbésẹ̀ tí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ táwọn ò gbé táwọn ò dá kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ sórí ipò wípé òun ni yóò jẹ́ alága láéláé fún gbogbo àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí àwọn aráàlú Ìbàdàn àti àwọn olóyè ìlú Ìbàdàn tí wọ́n dá a padà. Ẹ wá gbọ́, Aláàfin Ọ̀yọ́ ti fèsì, kódà ọba Akeem Ọwọ́adé ti ní inú òun dùn púpọ̀, òun sì fọwọ́ sí ìgbésẹ̀ tí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fẹ́ sọ Aláàfin Ọ̀yọ́ di alága láéláé fún ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹni tó jẹ́ agbẹnusọ fún orí adé náà, Bọ̀dé Dúrójayé, òun náà ló sọ èyí di mímọ̀ o lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Nígbà tí Dúrójayé tó sọ̀rọ̀, ó ní ẹ wò ìwọ̀sí ńláńlá báyìí òun náà ló jẹ́ fún Aláàfin Ọ̀yọ́ láti máa bá ọba kọ́ba kan pín ipò alága láì ṣe pé bóyá ọba Aláàfin Ọ̀yọ́ ó jẹ́ ní àárífín àbí ó jẹ́ ọba yẹpẹrẹ kan. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ọba Aláàfin Ọ̀yọ́ yìí ṣẹgbẹ́ àwọn ọba tó kù, fún ìdí èyí kò tọ́ kí ọba Aláàfin Ọ̀yọ́ máa bá wọn pín oyè jíjẹ alága ìgbìmọ̀ lọ́balọ́ba. Ó jẹ́ kí Aláàfin Ọ̀yọ́ kí wọ́n wà nípò yẹn títí láéláé ni. Wọ́n sọ wípé ìgbésẹ̀ ńlá ni èyí tó sì jẹ́ àbùkù ńlá ní kí Aláàfin Ọ̀yọ́ kó máa bá ọba mìíràn pín oyè jẹ. Ọ̀wọ̀ ńlá ló yẹ kí wọ́n fún Aláàfin Ọ̀yọ́ o, òun ni agbẹnusọ náà tí ó ń sọ. Aláàfin ni wọ́n gbé jáde wípé Aláàfin Ọ̀yọ́ wípé òun nífẹ̀ẹ́ sí ìgbésẹ̀ tí ilé-ìgbìmọ̀ aṣòfin Ọ̀yọ́ tí wọ́n fẹ́ gbé o, tóun sì fọwọ́ sí i pé ilé-ìgbìmọ̀ aṣòfin Ọ̀yọ́ ṣetán àti sọ kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ di alága láéláé o, tí kábíyèsí Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí wọn yóò sì máa pín oyè igbákejì jẹ láàrin ara wọn. Ẹ wò ó, agbẹnusọ kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ Dúrójayé ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé nínú ìtàn àdáyébá kò sí ọba kankan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó lè fi ẹ̀gbẹ́kẹ́gbẹ́ pẹ̀lú Aláàfin níbikíbi. Ṣé Olúbàdàn la fẹ́ sọ ni? Ṣé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni? Ààbò Olúgbọ́n torílé gbọ́n la fẹ́ sọ ni? Oníta ló kájú ẹ̀ gan láti gbéná wojú Aláàfin. Láyé Aláàfin iṣẹ́ ni àrífín. Wọ́n ní ẹ̀tọ́ ni fún wọn láti fi ẹ̀dùn ọkàn wọn hàn ní tòótọ́ wípé oníkálukú lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí òfin orílẹ̀‐èdè yìí, òun náà ló lè fi èròǹgbà rẹ̀ hàn nígbàkúùgbà ní tòótọ́, ṣùgbọ́n ariwo ọjà lásán ni. Aláàfin Ọ̀yọ́ ló jẹ́ kó jẹ́ olórí wọn nítorí bélé ṣe ti wà nìyẹn látayébáyé. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun ò rí wàhálà kankan tó lè fà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o, tí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá gùn lé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ pé kò lè tẹ̀yìn kankan yọ. Agbẹnusọ kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹgbọ́n náà èwo nínú àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gan ló ní irúfẹ́ ìfẹ́ tàbí àpọ́nlé eléyìí tí Aláàfin Ọ̀yọ́ ní? Ṣé Olúbàdàn ni àbí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àbí Olúgbọ́n? Tẹ́ ò bá dá ẹ gbàgbé eléyìí tá ti mú wá fún yín tẹ́lẹ̀, ààrẹ fún gbogbo àwọn mọ́gàjí nílẹ̀ Ìbàdàn, Mọ́gàjí Nurudeen Akínadé, àwọn náà ti fi ohùn síta láti àná nígbà táwọn náà ń bá àwọn akọ̀ròyìn tí wọ́n ń bá wọn sọ̀rọ̀, nígbà tí wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wípé ṣé ẹ mọ̀ wípé tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yún gómìnà Àlàó Àkàlà tí wọ́n bá rí wípé kíní yìí bá òfin mu àti wípé ó jẹ́ kí wọ́n máa tó lọ́wọ̀ọ̀wọ́ láàrin àwọn ọba tó jẹ́ gbòógì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ní gbérú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ní ọdún 2011. Kí ló wá dé nígbà tí wọ́n gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ní ọdún 2011 tí kẹ́kẹ́ sì pa mọ́ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ gbọ̀n náà tó pa mọ́ wọn lẹ́nu? Ìgbà tí wọ́n tún wá fẹ́ gbérú ìgbésẹ̀ yìí ó ṣe jẹ́ pé ìgbà náà ni Aláàfin Ọ̀yọ́ tí wá tún sọ̀rọ̀ síta. Wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wípé àwọn náà máa nítàn lọ́wọ́, ṣùgbọ́n táwọn bá ní káwọn tẹnu bọ̀ tán nǹkan bàjẹ́ kọjá ààlà.
ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ṣe rí ìlú Ìbàdàn kì í ṣe ìlú tá à ń fọwọ́ rọ́ sẹ́yìn. Ṣe gbọ́ nínú ìtàn wípé ogun jàlú Ìbàdàn rí ni láyéláyé. Ó sọ wípé ní ìlú Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè ní ilẹ̀ Yorùbá òun náà ní ìlú Ìbàdàn ti dóòlà ẹ̀mí wọn àti dóòlà gbogbo nǹkan wọn kógun bá mọ́ ọ jà wọ́n. Ó fẹnu ba ìtàn lóní ráńpẹ́ wípé ṣé ẹ mọ̀ wípé nígbà tí Ọ̀yọ́ Empire àkọ́kọ́ tí ó fọ́ ilé tí wọ́n tẹnumọ́ Ọ̀yọ́ Empire wípé lọ́pẹ́ Ìbàdàn ló máa gbà wọ́n sílẹ̀ lọ́jọ́ kìíní àná tógun Fúlàní ṣetán àti ja Ọ̀yọ́ wípé lọ́pẹ́ Ìbàdàn wípé kí ló wá lé ń bẹ̀ kí a máa tẹ̀síwájú pé kò sí nǹkan tó burú nínú pé kí àwọn orí adé ńláńlá mẹ́ta ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n máa pín ipò alága òun náà jẹ. Ẹ ṣáà rí wípé àwa gan àmàdù wípé kó jẹ́ Olúbàdàn nìkan ṣo ni kó jẹ́ alága. Kí ló wá dé tó jẹ́ pé Aláàfin Ọ̀yọ́ òun náà ló ń sọ eléyìí wípé kò sí nǹkan tó burú ń bẹ̀ bó bá ń pín jẹ láàrin ra wọn Olúbàdàn, Aláàfin tàbí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí alága fún ìgbìmọ̀ lọ́balọ́ba ìgbà kan nígbà ìwáṣẹ̀ wípé Olúbàdàn ìyẹn nílùú Ìbàdàn nígbà náà ṣùgbọ́n wọn ti mọ̀jọ Olúbàdàn ṣùgbọ́n Ìbàdàn pàṣẹ fún Aláàfin Ọ̀yọ́ ńgbà náà wípé kí wọ́n máa kó èrè kí wọ́n máa kó wá sí ìlú Ìbàdàn nígbà tí wọ́n fẹ́ kọ́ ààfin Ògúnmọ́lá ńgbà náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbé ìgbésẹ̀ yìí pé kí àwọn ọba máa pín ipò alága jẹ tí ọba Ọ̀dúnlànà Olúgbadé Olúbàdàn lásìkò náà sì darí ìpàdé náà. Akin Adé wá fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kí wọ́n má ṣe gbérú ìgbésẹ̀ yìí nítorí yóò ṣàkóbá ńláńlá fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ṣeé ṣe kó pín ìpínlẹ̀ Ọ̀yọ́ kó ní kálukú máa dọ́mú ìyá ẹ̀ gbé. Akin Adé wá fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ pé rọra ṣe jẹ́jẹ̀jẹ́ o. Ó ní mò ń rọ àwọn aṣòfin ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá àwọn tó jẹ́ ọmọ Ìbàdàn láti má ṣe nǹkan tí yóò kó bá ara wọn o. Ó sọ wípé àwọn tó jẹ́ ọmọ Ìbàdàn nínú ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́ máa tún lọ gba àbọ̀dè fún ìlú Ìbàdàn. Ohun tí Ìbàdàn bá fẹ́ ni kí wọ́n ṣe fún Ìbàdàn. Mo sì mọ̀ pé wọn kò ní gbé ìgbésẹ̀ tó lè ṣe àkóbá fún ara wọn. Òun náà ni ẹni tí ó jẹ́ ààrẹ mọ́gàjí nílùú Ìbàdàn làwọn náà ń sọ o. Ṣáájú láti mú ìròyìn wá fún yín pé ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti mú àtúnṣe bá òfin ìgbìmọ̀ lọ́balọ́ba àti ìjòyè ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjíròrò ilé-ìgbìmọ̀ aṣòfin lórí èyí wáyé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2025 ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣáájú nínú ìwé òfin lọ́balọ́ba ti ọdún 2000 Aláàfin ni olórí ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àṣẹ láti ọwọ́ ìjọba láti darí ìpàdé àti àwọn nǹkan míì. Ṣùgbọ́n lásìkò ìṣèjọba gómìnà Adébáyọ̀ Àlàó Àkàlà àtúnṣe bá òfin náà lọ́dún 2011 tí wọ́n sì yí òfin ọ̀hún náà padà sí pé kí àwọn ọba kí wọ́n máa pín ipò alága jẹ. Ipò náà wà láàrin Aláàfin Ọ̀yọ́, Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Àbádòfin tuntun ti ọdún 2025 náà tó wà níwájú ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí ló ń gbèrò láti dá òfin ọdún 2000 padà èyí tí yóò sọ Aláàfin di alága láéláé fún ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ipò alága láéláé ti ìgbìmọ̀ lọ́balọ́ba yóò jẹ́ ti Aláàfin tìlú Ọ̀yọ́, ti Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ yóò máa pín igbákejì jẹ láàrin ara wọn gẹ́gẹ́ bí òfin tí wọ́n là á kalẹ̀ nínú ìwé àbádòfin ọ̀hún náà. Èyí túmọ̀ sí pé Aláàfin Ọ̀yọ́ ni yóò máa darí gbogbo ìpàdé àwọn lọ́balọ́ba o tí Olúbàdàn yóò sì máa rọ́pò Aláàfin lásìkò tí àyè bá yọ. Ẹ̀wẹ̀ tí Aláàfin àti Olúbàdàn tí wọ́n bá sí nílé ìgbà náà gangan ni ọ̀rọ̀ yóò tọ́ sí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lẹ́nu láti darí ìpàdé. Ọ̀pọ̀ èèyàn ni wọ́n máa tẹ́wọ́ gba gbogbo ìgbésẹ̀ yìí kódà òun náà ló máa bẹ̀rẹ̀ sí ní fa yánpọnyánrin nígbà tí ẹni tó jẹ́ agbẹnusọ Aláàfin Ọ̀yọ́ tí yún ń sọ̀rọ̀ àti ẹni tó jẹ́ mọ́gàjí ìpínlẹ̀ àtẹni tó jẹ́ mọ́gàjí ìlú Ìbàdàn táwọn náà jọ ń sọ̀rọ̀ tí wọ́n jọ ń tahùn síra wọn báyìí. Ẹ wò ó ẹjẹ́ ń dá lé ń bẹ̀
Aláàfin Ọ̀yọ́ ti sọ̀rọ̀ látẹnu agbẹnusọ rẹ̀ wípé kò sí awọ kankan tó kájú ìlú bí kò ṣe awọ Aláàfin Ọ̀yọ́ nítorí kò sí ẹni tó gbéná karí àti kájú Aláàfin Ọ̀yọ́ o. Aláàfin Ọ̀yọ́ gangan náà ni ó fọwọ́ sí. Aláàfin Ọ̀yọ́ gangan náà ni ó tọ́ láti wà ní ipò alága láéláé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fún àwọn lọ́balọ́ba àti wípé Aláàfin Ọ̀yọ́ fọwọ́ sí ìgbésẹ̀ táwọn iléègbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fẹ́ gbé. Olúṣọlá Olómiọgbọ́n lórúkọ mi. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ bẹ́ẹ̀ sì ni kò ní dàrú. Ẹ má gbàgbé láti bá wa pín láti share. Ẹ subscribe sórí ìkànnì Olómiọgbọ́n TV. Bẹ́ẹ̀ bá ní ìpolówó ọjà ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀